àfi kí gbogbo èèyàn kán lọ ṣe ọ̀rọ̀ ara wọn ní ojúlá alákànfí ń ṣọrí ní lásìkò yìí o pẹ̀lú bí àjàalẹ̀ kan àṣírí àjàalẹ̀ kan tí wọ́n fi ń ṣe ṣọ́ọ̀ṣì ní ìlú Àbújá tó ṣe tú o tí ọwọ́ sì tẹ àwọn afurasí mẹ́ta tó ń lo àjàalẹ̀ náà ibi tó ti ń pa èèyàn rúbọ tó ti ń ṣoògùn fún àwọn ọmọ yahoo tí ọwọ́ sì tẹ àwọn afurasí náà. àwọn afurasí tí ọwọ́ tẹ̀ tán ń ṣàkóso ṣọ́ọ̀ṣì àjàalẹ̀ ni Uloko Aduku ẹni ọdún 28, Salisu Hadol ẹni ọdún 38 àti Adams Halilu ẹni ọdún 24. ọjọ́bọ̀ ìyẹn ọjọ́ tọ́sídẹ̀ẹ́ ọ̀sẹ̀ tó kọjá tí í ṣe ọjọ́ kẹfà oṣù kẹrin ọdún tá a wà yìí ní iléeṣẹ́ ọlọ́pàá zone 7 tó ń ṣàkóso iléeṣẹ́ ọlọ́pàá ìlú Àbújá àtàwọn ètò yíká ni wọ́n fàtẹ̀jáde síta o wípé níṣe ni àṣírí tú sí àwọn lọ́wọ́ wípé ibì kan wà tí wọ́n ń pè ní ṣọ́ọ̀ṣì fáwọn èèyàn tó wà ní agbègbè Jikoyi àti Orozo ìyẹn nítòsí Karu nílùú Àbújá níbi tí wọ́n ti máa ń ṣe oògùn fáwọn ọmọ yahoo tí wọ́n sì máa ń fi àwọn ọmọge tí wọ́n máa ń fi wọn rúbọ ńbẹ̀. Yorùbá Tòótọ́ gbọ́ pé níbi táwọn afurasí mẹ́ta ń pè ní ṣọ́ọ̀ṣì fáwọn èèyàn àwọn ọmọ yahoo ló ń kó àwọn ọ̀rẹ́bìnrin wọn tó jẹ́ pé iPhone fóònù olówó ńlá iná fẹ́ lò àwọn náà fẹ́ ní owó wọ́n fẹ́ ṣe yahoo ibẹ̀ ni wọ́n ní wọ́n máa ń kó àwọn ọmọbìnrin wá tí wọ́n yóò pa wọ́n ṣe kúkú mọ̀ pé wọ́n ní lásìkò yìí yahoo kéèyàn máa lu yàn jìbìtì kò fi bẹ́ẹ̀ tà mọ́ kí wọ́n fi obìnrin àti àwọn àwọ̀tẹ́lẹ̀ wọn pátá kọ́mù àti nǹkan míì bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ká fi ṣoògùn ìlú gbajúmọ̀ ọ̀dọ̀ àwọn afurasí tí wọ́n ń ṣe ṣọ́ọ̀ṣì ni la máa gbọ́ pé àwọn ọmọ yahoo iná ti ń ṣiṣẹ́ yìí o kódà a gbọ́ pé ó fẹ́ lójú ọmọ yahoo tó ń rí ṣe dáadáa lábújá tí kì í lọ sọ́dọ̀ àwọn afurasí tí kì í lọ sọ́dọ̀ wọn nígbà tí olóbó tẹ àwọn ọlọ́pàá zone 7 ni wọ́n yabo bùbá àwọn afurasí yìí tí wọ́n sì rí àwọn ọmọ méjì kan ìyẹn ọmọ ọdún 13 àti ọmọ ọdún 11 kan tí wọ́n fẹ́ lò láti fi ṣètùtù tí wọ́n rú wọn tú sílẹ̀. Yàtọ̀ sí èyí ọ̀pọ̀ nǹkan àbàmì inú bàbá nínú ṣọ́ọ̀ṣì àwọn oníṣẹ́ ibi yìí pósí 3 ọ̀tọ̀ọ̀tọ̀ tí ò sí nǹkan kan nú ẹ̀ iná bá mẹ́ o. Yàtọ̀ sí èyí mọ́tò olówó ńlá Prado Jeep àti mọ́tò olówó ńlá Lexus 330 iná bá lọ́wọ́ àwọn èyí o èyí tó fi hàn pé owó burúkú ń wọlé sí wọn lọ́wọ́. wọ́n tún bá fóònù olówó ńlá 15 ọ̀tọ̀ọ̀tọ̀ pátá àti àwọ̀tẹ́lẹ̀ àwọn obìnrin lóríṣiríṣi pẹ̀lú àwọn nǹkan àbàmì míì ní ọwọ́ àwọn afurasí yìí o. nínú ọ̀rọ̀ rẹ̀ igbákejì ọ̀gá àgbà ọlọ́pàá tó ń ṣàkóso iléeṣẹ́ ọlọ́pàá zone 7 ìyẹn ọ̀gbẹ́ni Káyọ̀dé Ẹgbẹ́tókun ó kìlọ̀ fáwọn èèyàn láti máa ṣèwádìí ibi tí wọn yóò bá ti máa jọ́sìn dáadáa pàápàá ibi tí wọn ò bá ti mọ̀ pé ìjọsìn wọn bá ti Ọlọ́run mu ṣùgbọ́n ó ṣèlérí pé àwọn afurasí náà yóò fojú winá òfin tó sì ní lẹ́yìn ìwádìí àwọn wọn yóò fojú ba ilé ẹjọ́ láti gba ìdájọ́ tó yẹ àti pé ìwádìí àwọn ṣì ń tẹ̀síwájú láti rí àwọn afurasí míì àti àwọn tí wọ́n jọ ń ṣiṣẹ́ bí tí wọ́n jọ ń kọ́ ọmọ ọlọ́mọ lẹ́kúnjayé láti rí wọn mú.